ẹ tún lè continue àti hold wa hostage. àmọ́ jà, we are going to resist it. ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n ní kí àlàáfíà jọba, wọ́n ní kí peace reign. ẹ wo Abímbọ́lá Òwòadé, ẹ ti mọ̀ yìí pé láti ìpínlẹ̀ṣẹ̀ ẹ̀ wá is not a man of peace, kò bá peace wá rárá. kí dẹ̀ nìdí ni wípé ó fira ẹ̀ sílẹ̀. èrò àti ìwòye àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀ kò papọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ nígboro ayé nípa bí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Òwòadé Ẹlẹ́wẹ̀ẹ́tù bí ó ṣe tẹ̀ láti kí emir tìlú Ìlọrin lásìkò tó ṣe àbẹ̀wò sí emir nílùú Ìlọrin. tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ọjọ́ tí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọjọ́ tó ṣe àbẹ̀wò sí kábíyèsí ọlọ́fà ti ìlú Ọ̀fà ọba Gbàdàmọ́sí Maruf, òun ni ó ṣe àbẹ̀wò lọ́jọ́ kan náà sí emir tìlú Ìlọrin. tìlù tìfọn tàpọ́nlé tìyì ẹ̀yẹ iyẹ̀yẹ òun ni kábíyèsí ọlọ́fà tìlú Ọ̀fà ni ló fi kí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ káàbọ̀ sí ààfin ọlọ́fà ti ìlú Ọ̀fà. oríṣiríṣi ọ̀rọ̀ ló wáyé, oríṣiríṣi ètò ló wáyé lásìkò tí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ tó ṣe àbẹ̀wò sí kábíyèsí ọlọ́fà tìlú Ọ̀fà. lẹ́yìn tí kábíyèsí ọlọ́fà tìlú Ọ̀fà tó gbàlejò kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ tán, òun ni aláàfin ló tẹ̀síwájú pé ìpínlẹ̀ Kwara náà sì ló ń wá o, òun ò lè ṣàbẹ̀wò sí ìlú Ọ̀fà kóun ọmọ dé ìlú Ìlọrin. bí wọ́n tún ṣe fọ́n rèé o, ó di rẹ́rẹ́ nílùú Ìlọrin. wọ́n lọ sí ààfin emir tìlú Ìlọrin láti lọ ṣe ẹpẹ̀lẹ́mbẹ̀hún sí kábíyèsí, ṣé kábíyèsí ní àpè emir tìlú Ìlọrin. ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní ààfin emir tìlú Ìlọrin ni oníkálukú ti wá ń wò, ni wọ́n ti ń fi ìwòye àti èrò tí wọ́n hàn, tí àwọn nǹkan tí a sì ń gbà, messages àti ìpè tí a ń gbà láti ọ̀dọ̀ àwọn èèyàn kò papọ̀, ó sọ̀tọ̀ọ̀tọ̀ nípa bí kábíyèsí bó ṣe yẹ kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ bó ṣe tẹ̀ láti kí kábíyèsí emir ti ìlú Ìlọrin. gẹ́gẹ́ bí ohun tí à ń gbọ́ tá à ń rí tí àwọn èèyàn fi ń sọwọ́, ara àwọn kan tí wọ́n ní kò bójúmu bí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ bó ṣe tẹ̀ láti kí emir tìlú Ìlọrin, tí emir tìlú Ìlọrin sì wà lórí ìjókòó, tí emir tìlú Ìlọrin tí ò lè dìde láti kí aláàfin tìlú Ọ̀yọ́, nígbà tí aláàfin tìlú Ọ̀yọ́ tí òun sì dìde láti lọ kí emir tìlú Ìlọrin tó tún tẹ̀ àwọn kan ló dọ̀bálẹ̀ ni, àwọn kan ló tẹríba ni, àwọn kan ló bẹ̀rẹ̀ ni, àwọn kan ní ó gbétí sí ó gbẹ́nu sí emir létí ni. oríṣiríṣi ni àwọn èèyàn sọ. bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n ń sọ yìí pé kò sí ní tó burú ń bẹ o bí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ bó ṣe ṣe láti kí emir tìlú Ìlọrin, òun náà lẹ́yìn náà ń wò yẹn tí àmúwá fún yín yẹn. tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé irú awuyewuye yìí ó ti wáyé nígbà kan náà rèé, nígbà tí kábíyèsí Tìmì tìlú Ẹdẹ tí àwọn náà ṣe àbẹ̀wò sí emir tìlú Ìlọrin nígbà náà. bí kábíyèsí Tìmì tìlú Ẹdẹ bó ṣe ṣe níbi òde àríyá kan gan ni, níbi òde àríyá kan ni wọ́n ti pàdé. bí emir bó ṣe wà lórí ìjókòó náà rèé tí kábíyèsí Tìmì tìlú Ẹdẹ tí ó fi lọ kí, tí kábíyèsí Tìmì tìlú Ẹdẹ tó náà sì bẹ̀rẹ̀ láti kí emir tìlú Ìlọrin. awuyewuye jáde ńgbà náà, àwọn èèyàn jáde wọ́n sọ̀rọ̀
wọ́n ní sọ́yẹ sóbójúmu kí kábíyèsí tìmìtìlú Ẹdẹ kó wá mọ́ tẹríba láti kí Emir tìlú Ìlọrin tí Emir tìlú Ìlọrin tí ó sì wà ní orí ìjókòó wípé eléyìí ó tàbùkù ipò tí ọba aládé wà nílẹ̀ Yorùbá torí pé ó burú jáì bí ìdójútini ni fún àwọn ọba wa nílẹ̀ Yorùbá tí àwọn ọba Yorùbá tí wọ́n bá ń lọ kí Emir tìlú Ìlọrin tí wọ́n sì ń tẹríba. Ṣùgbọ́n nínú ìwádìí àwọn oníròyìn ohun tí ìwádìí tún padà fi yé wa ò ní wípé àìlera ó ń da bàbá yìí láàmú, ìyẹn bàbá Emir tìlú Ìlọrin, débi wípé bàbá Emir tìlú Ìlọrin wọn ò lè dìde nàró láti kíyàn àfi tí èèyàn bá fọwọ́ mú wọn pé ogbó ti dé àgbà ti dé, débi wípé kábíyèsí ò lè dìde, wọn ò lè dá dìde fúnra wọn láti kíyàn àfi tí èèyàn bá fọwọ́ mú wọn lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lósì. Pé ìdí nìyẹn tí kábíyèsí Emir tìlú Ìlọrin tó fi ń wà lórí ìjókòó lọ́pọ̀ ọgbà tí àwọn àlejò tí wọ́n bá lọ kí i. Wípé kò sí tó sì burú bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n bá lọ kí Emir yìí tí wọ́n bá dìde láti lọ kí lórí ìjókòó tó wà látàrí pé Emir gangan ò lè dìde fúnra rẹ̀. Pé ìdí rèé tí àwọn ọba yìí tí wọ́n tó fi dàbí ìgbà pé wọ́n ń tẹríba láti kí Emir tìlú Ìlọrin torí pé orí ìjókòó ni tán fẹ́ kí wà. Mo rò bóyá yín gẹ́gẹ́ bí ìwádìí táwọn oníròyìn fi yé wa nìyẹn. Ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ ẹ ti mọ̀ wá wípé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, òun náà la máa mú wá fún yín lórí ìkànnì yìí. Èyí tá a gbọ́, èyí tá a rí, òun náà ni a mú wá fún yín, ìyẹn lábala ti bẹ̀yẹn. Mo wá fẹ́ mú fídíò kan wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́, tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Eléyìí kì í ṣe nípa bí Aláàfin bó ṣe tẹríba láti kí Emir tìlú Ìlọrin, ṣùgbọ́n nípa oyè ààrẹ oyè Ọ̀kànlọ́mọ Ẹnùmí Àgò, nípa oyè Ọ̀kànlọ́mọ tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tó fi dá ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúwaṣèyí Tinubu tó fi dá lọ́lá. Ṣé gbàgbé ṣe rántí wípé ọ̀sẹ̀ tí ó kọjá yìí òun ni ayẹyẹ yẹn wáyé, àbí ọ̀sẹ̀ tá a wà yìí náà ni ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi, ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 òní kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ló jáwé oyè lé Barrister Olúwaṣèyí Tinubu gẹ́gẹ́ bí Ọ̀kànlọ́mọ ilẹ̀ Yorùbá. Láti ìgbà yẹn náà ni awuyewuye ti ń wáyé tó kálukú ti ń sọ tiẹ̀ lórí oyè yìí. Wọ́n á fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí arákùnrin yìí sọ gẹ́gẹ́ bí èrò àti òye titi ẹ̀. Ṣé gbàgbé ṣe rántí pé mo ní èrò kí pápọ̀, ìwòye kí pápọ̀ lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ lóní kálukú fi máa ń wo ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Ó yá ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ. Tẹ́ bá wá gbọ́ tán, tẹ́ bá wò tán, kẹ́ wá jẹ́ ká mọ èrò àti òye titi yín. Ẹ má ti lọ o. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n ní kí àlàáfíà jọba, wọ́n ní kí peace reign. Ẹ wo Abímbọ́lá Awóadé, ẹ ti mọ̀ yìí pé láti ìpínlẹ̀ṣẹ̀ ẹ̀ wá is not a man of peace, kò bá peace wá rárá. Kí dẹ̀ nìdí ni wípé ó fira ẹ̀ sílẹ̀ pé kán lò ní. Àwọn tí wọ́n ń lò ó, àwọn yẹn fúnra wọn gan tán bá lò ẹ́ tán wọ́n dọ́ǹpù ẹ̀, wọn ò lè trust ẹ̀. Ẹ̀tẹ́lẹ̀ máa gbà lẹ́yìn ẹ̀ gbogbo yín pátápátá tẹ́ni kò ní sí rest of mind nílẹ̀ Yorùbá. Anybody ló lẹ́tọ̀ọ́ àti fi oyè èèyàn jẹ́ oyè ààrẹ Ọọ̀ni Ilé Ifẹ̀, òun láláṣẹ Ifẹ̀, the source níbi tí gbogbo nǹkan ti jáde. Aláàfin òun láláṣẹ Ọ̀yọ́, no doubt. Mo sì dúró lórí ọ̀rọ̀ mi, gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ ń pè mí tẹ́ ń sọ pé Ọmọlúkà àkèrè bẹ́ẹ̀ jẹ́ ká gba ìjà lóde tó nílò òwe, ìjà kankan òde orin òdòwe o, àgbè mi ò gbà yẹn o.
gbogbo wa kọ́ ni Yorùbá. Mo dúró lórí ẹ̀, mo dẹ̀ dúró lórí ẹ̀. Ọ̀yọ́ nìkan ló ń jẹ́ Yorùbá, kò sí gbogbo ìran mi, Ifẹ̀, Ìjẹ̀ṣà, Àkókò, Èkìtì, Oǹdó, gbogbo wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ empire rárá. Ó níbi tí Ọ̀yọ́ empire ò níbi tó dé. Ẹ jẹ́ ká síjú orúkọ yẹn ká fún Ọ̀wọ́ Adé kó máa jẹ́ lọ, òun àtọ̀yọ́ ẹ̀ kan máa jẹ́. Eléyìí tó fẹ́ máa tẹ everybody mọ́lẹ̀ báṣubàṣu nílẹ̀ Yorùbá kò ní sí tó jẹ́ bẹ́ẹ̀. Ọba tó bá command respect bí Ọọ̀ni Ifẹ̀ bó ṣe ń command respect, a fún ní respect, a fún lọ́wọ́. O ò rí Ṣèyí Tinubu lẹ̀ láti fi jẹ́ ọ̀kan lọ́mọ nígbà tí Ọọ̀ni tó fi ẹnìkan jẹ́ ọ̀kan lọ́mọ. Ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé Ṣèyí Tinubu ló fẹ́ fi jẹ́ torí pé wọ́n ti fún ìyàwó Tinubu, wọ́n ti fún lóyè. Ó ṣáà ń wá gbogbo ọ̀nà, ó fi ń wá wàhálà, ó fi ń wá ìdí kí ilẹ̀ Yorùbá ṣáà mọ̀ sẹ́tù gẹ́gẹ́ bí iṣẹ́ tán gbé rán ẹ. Ó wá ń ṣe inú ẹ̀ dùn, òun dá gbẹgbẹ lúkẹ́. Yes, Mr. Man, ẹni tó bá ní kí ìran yìí má ní ìsinmi kò ní sí ìsinmi fún, àtayé o àtọ̀run ẹ̀ kò ní ní ìsinmi. Gbogbo wa là ń jó là ń yọ̀ pé Ọlọ́run fún wa lọ́ba tuntun tó máa tún ilẹ̀ Yorùbá ṣe. Kó o tó jọba ló ti múra ìjà wá, ó dẹ̀ ń ja ìjà yẹn. Wàá jà á pẹ́ o, wàá jà á pẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjìrì, ọmọ Oòduà, ẹ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Bàbá wa Ọọ̀ni Ìrìṣà, gbogbo wa la mọ̀ yìí pé you are a man of peace. Àwọn kan lẹ́ burú gidi, wọ́n lọ ní burú, Ọọ̀ni ṣe ti bí Ọọ̀ni ṣe tọ̀hún, kò kan ayé. Eléyìí tí ó hàn sójú gbogbo aráàlú, Ọọ̀ni is a public figure. Tó o bá ti ó sàn, tó o bá jẹ́ public figure, ó dáa kó o ní ìwà dáadáa lójú public yẹn ju pé tinúlé. Because public ló máa nílò ẹ jù. It is better kó o dáa lójú public ju pé kó o dáa nínú ilé. Tó o bá dáa nínú ilé tó o burú lójú public, you are nothing. Kò sí tó jámọ́. Ọ̀wọ́n Adé tó bá dáa nínú ilé tí ò dáa lójú public kò jámọ́ nǹkankan bí ò ṣe dáa ní gbogbo public tí gbogbo ayé kórìíra ẹ̀ yìí. Ẹ rí i pé kò sí tó jámọ́, àtọmọdé àtàgbà tó yún ní gbogbo èèyàn ló kórìíra ẹ̀ lórí tiẹ̀. Even Ọ̀yọ́ tó jọba lé lórí gan kì í ṣe gbogbo Ọ̀yọ́ ló fẹ́ràn ẹ̀. Wojú ti wá dáadáa, kò sí ní tẹ́fẹ́ fi wáyé. Bẹ́ẹ̀ sì pa wá àwọn tí ó sọ̀rọ̀ ó mọ̀ sọ. Kódà ẹ̀yin wà pákílẹ̀ Ọlọ́run fi ẹ̀mí wa kò fi lé yín lọ́wọ́. Sí tẹ́fẹ́ fà wá ṣe aṣọ òótọ́ fún yín. Ẹ̀yin lẹ ń balẹ̀ Yorùbá jẹ́, ẹ̀yin lẹ ń dàrú. Alimorufu ó tún ti bẹ̀rẹ̀, ó tún ti mú pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ oníkíná sunkún sí ṣe bó fi ẹnìkan jẹ ọ̀kan lọ́mọ ni ṣẹ̀bẹ́ ti jẹ́ ti yín kíní kan. Alimorufu ẹnu ẹ̀ máa kan tó bá ti ṣọ́ra. Ó gbọ́ ẹnu ẹ̀ á kan. Sódẹ̀ rí mò ń sọ mò ń tún sọ fún ẹ. Eléyìí tá à ń fi gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ dé àwọn tọ̀run, kò sí kankan tá a fi lẹ̀ dé àwọn onílẹ̀ mọ́ àwọn ọ̀run mọ́. Àwa gan máa dájọ́ fún ẹ. Tá a bá bí pọ̀nrí máa pọ̀pọ̀ ẹ wá sí Nàìjíríà kó ṣe fídíò kó jẹ́ ká mọ̀ pé wá. Tá a bá ti nílùú ẹ ká kán apá ẹ̀ àtẹ̀sẹ̀ ẹ̀. Ara ẹ̀yin tẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́, tẹ́ ń dalẹ̀ Yorùbá rú nìyẹn. Ọọ̀ni Ifẹ̀ fìyàn jẹ ọ̀kan lọ́mọ. Ṣé dandan ní kẹ́yìn náà fìyàn jẹ ọ̀kan lọ́mọ ni? Ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣó lọ fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ni? Ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣó fìyàn jẹ Máyégún of Yorùbá land ni? Oyè tẹ́yìn ti jẹ fún tẹ́ ti fìyàn jẹ lọ́yọ̀ọ́, ṣé Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣó lọ mú èèyàn láti fi jẹ oyè yẹn ni? Ẹ kàn dúró sí ipò ìbàjẹ́, ipò kó wó. Látọjọ́ tí Ọ̀wọ́ Adé tó ti dé, àtọjọ́ yẹn tó ti jalè Yorùbá tí gbogbo ilẹ̀ Yorùbá ò ti ní sinmi mọ́. Sultan tí wọ́n rán sí ẹ Ọ̀wọ́ Adé, Sultan tí wọ́n rán sí ẹ tó pè ẹ́ tó lọ bá tó jíṣẹ́ fún ẹ pé báyìí báyìí ló ṣe ń lọ, gbogbo tó promise ẹ ní tó máa dán ni. Ẹ̀tẹ́ lẹ máa gbà lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ bá lẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú, ilẹ̀ kóòtù òun kílèmù pé ó jẹ́lẹ̀ Yorùbá, ó ní gbogbo ilẹ̀ tó wà yìí, ó ní gbogbo wa nílẹ̀ Yorùbá, àtèkìtì o, àtàkókò o, àtọ̀yọ́ Ọ̀yọ́ ẹ o, Ìbàdàn, Èkó, Oǹdó, Àkúrẹ́, Ìjẹ̀ṣà, ó ní gbogbo wọn pátá ní Yorùbá. Ó dẹ̀ múlẹ̀ Yorùbá yẹn, ó dẹ̀ ń dojú ẹ̀ ní, ó dẹ̀ ń bàjẹ́ lójoojúmọ́, ó jẹ́ kó nísìnyí. Gbogbo àwọn
àwọn ẹ̀yà míì wọ́n wá fi wá ṣe yẹ̀yẹ́, wọ́n wá fi wá ṣe lẹ́yà. Look at the Yoruba people. To an extent, irú àwọn àṣàrí ponúbo àbí àṣàrí dòkun ponú, irú ẹ̀yẹn lẹ́nu ó ṣi ẹnu yánmayànmọ́ sọ̀rọ̀ sí Ọọ̀ni Ilé Ifẹ̀. Ẹ wo ojú fún ojú ni lábala tó dé yìí, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni. Tẹ́ ẹ bá fẹ́ kí ìran Oòduà, ìran Káàárọ̀ Oòjíire, tẹ́ ẹ bá fẹ́ kó ní ìsinmi, ẹ̀yin gan ò ní ní ìsinmi, kò ní sí ìsinmi fún yín. Kò ní sí ìsinmi, kò ní sí fún yín. Now, bàbá wa Ọ̀jájá Ọọ̀ni ìrìṣà àrólé Oòduà gangan fúnra rẹ̀, ìwọ gangan l'Oòduà. Ẹ wá gbọ́n sí yìí o. Àwọn ti sọ pé kò sí ní tó ń jẹ́ peace. Ẹ jẹ́ ká kúkú jọ dá, ká kúkú pòópọ̀, kó ní kálukú mọ̀ pé yes, ilẹ̀ Yorùbá kò sí ìsinmi. Ẹni tó gbé wá pé kó má sí ìsinmi nílẹ̀ Yorùbá yìí, ká kúkú jọ dàrú débi tó yẹ kán dàdé. Ẹnìkan pè mí láti London, oní kí làwọn àgbààgbà ń wò tí wọn ò lè dá sọ̀rọ̀ yìí. Àgbààgbà already àti sọ̀rọ̀, àwọn ilé táwọn àgbààgbà lè ṣe wọ́n ti sa ipá wọn. It is obvious lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà, bó jẹ́ pé wọ́n ń pẹ́nu, wọn ò fẹ́ sòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yẹn ló mú òótọ́, wọ́n mọ̀ pé Ifẹ̀ is the source. Ifẹ̀ ló lórí, anybody tó bá jókòó sórí àpèrè nífẹ̀, òun ló lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá. Wọlé Ṣóyínká wà ní ó lọ Ifẹ̀, kò ṣe gbọ̀nà Ọ̀yọ́ lọ. Bàbá Sanjọ́ wá sífẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà àwọn Kẹ̀sìntì Adébútú, mẹ́ni àwọn àgbààgbà. Kí ló dé tó jẹ́ Ifẹ̀ ni wọ́n aláìmọ́? Kí ló dé tó jẹ́ Ifẹ̀ ni wọ́n aláìmọ́? Ọba president Ghana tí wọ́n wá fi joyè, ó gbé Nàìjíríà rí, ó pẹ́ níbi dáadáa, ó mọ àṣà àti ìṣe Yorùbá, ó mọ ìtàn wa níwọ̀nba. Kí ló dé tí ò wá sọ́dọ̀ ẹ lọ́yọ̀ọ́ kó sọ pé oyè Ọ̀yọ́ lòun fẹ́ jẹ? Ó ṣe jẹ́ Ifẹ̀ gangan ló wù ú. Torí pé kí ni wọ́n mọ̀ òtítọ́ ni. Wọ́n mọ̀ pé ẹni tó bá wà lórí àpèrè nífẹ̀, òun ló lórí ọba, òun ni aṣíwájú ọba ní gbogbo Káàárọ̀ Oòjíire. Ipe Ọ̀wọ́ adé kan tara ẹ̀jẹ̀ ni. Àtàwọn tó ń gbé eégún ẹṣin àyán, àwọn àlùmọ̀pọ̀nú, àlùmọ̀rúùfù, àlùmọ̀ yádayàdá. Kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni ìrìṣà, mo ṣe kábíyèsí bàbá, ìgbà ọdún kan ni. Kẹ́ gbogbo kẹ́ pẹ́ bí ọba lùfọ̀n gbogbo dìní tó gbogbo tó lóun òkú, ẹ pẹ́ láyé bàbá. Ẹ wá gbọ́ bàbá, tẹ́ bá fẹ́ múnú àwa ti yín, àwa ọmọ yín, àwa ojúlówó ọmọ kóòtù Oòjíire, tẹ́ bá fẹ́ múnú wa dùn sà. Tọ́yọ̀ bá lóun ò fẹ́ peace, ẹ jẹ́ káwa náà sọ fún pé tẹ́ bá láwọn ságbáná lórí, ẹ jẹ́ kó yé wọn pé àwa gan àdẹrùn. Kò ní burú títí kọ́ bàbá sọ pé dọwọ́ ọmọ òun tó wà lọ́rùn, kò ṣeé ṣe kò jọ. Tọ́ bá lórí wọn gbálẹ̀, ẹ jẹ́ káwa gan jẹ́ kó yé wọn pé àwa gan lóògùn orí gbígbálẹ̀ yẹn, orí yín tó gbálẹ̀ yẹn àwa gan lóògùn ẹ̀dá ni. Bàbá Ọ̀yọ́ ló ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀ẹ́dẹ̀ bá wọn dùn, ṣe kọ̀ọ̀kan sí ní. Bàbá àsìkò ti tó, ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of the source, àwa gan nídìí ẹ̀. Ṣe bẹ́ẹ̀ fọkàn lọ́mọ jẹ́, àwọn náà lọ́fẹ́ lómi, wọn làwọn fẹ́ fi jẹ. Àwọn ò fẹ́ píìsì mi. Ṣé kò sí táìtù mi nílẹ̀ tẹ́lẹ̀ fún Ṣèyí Tinubu? Kò sí táìtù mi àfi ọ̀kan lọ́mọ Yorùbá. Kò sí táìtù mi àfọ̀kan lọ́mọ. Bàbá ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of Oòduà land of the source, ẹ bá wa fi jẹ. Ẹ jẹ́ ẹ bá mi pín program, ẹ jẹ́ kó dọ̀dọ̀ Ààrẹ kó dọ̀dọ̀ Ọọ̀ni ìrìṣà. A nílò Ààrẹ Ọ̀nà Kakanfò of the source, káwọn náà pé méjì nílẹ̀ Yorùbá, kò sí tó burú bẹ́ẹ̀. Ìyẹn dúró dẹ́ kábíyèsí sà, bàbá mi Oòduà fúnra ẹ̀. A nílò Máyégún of the source, a nílò ẹ̀sà, ẹ bá wa fi jẹ. Ní kámákébí ẹ má jò pẹ́, ẹ má jẹ́ kó pẹ́ rárá. A ti sọ̀rọ̀ sẹ́yìn fún gbogbo àwọn àgbààgbà bọ̀ tí wọn ò ní kan sọ sí. So àwọn ságbáná ni àwa gan fẹ́ jẹ́ kán mọ̀ pé ságbáná ju ságbáná lọ. You can say anything. Àwọn tó máa wo fídíò yìí, wọ́n á wo, wọ́n á pè dọ́dọ̀ Ọọ̀ni ìrìṣà fúnra ẹ̀, Oòduà fúnra ẹ̀, wọ́n á pè dọ́. Ẹ má máa pè Ọọ̀ni, ẹ má máa pè láàrólé Oòduà, àmọ́ kì í sáró. Oòduà gangan ló sọ̀kalẹ̀ wá. He's a man of peace. Ìrìn ẹ̀, iṣẹ́ ẹ̀, ìwà ẹ̀, everything prove pé this man came with peace. Àlàáfíà ló dúró fún ilẹ̀ Yorùbá. Ó lè má mọ̀ ọ́ ṣe tán,
torí pé kì í ṣàngẹ́lì ó lè má mọ̀ ọ́n ṣe tán èèyàn ni. Ọọ̀ni rìṣàtẹ̀ wò yẹn Oòduà fúnra ẹ̀ ni. Bàbá àwa gan ti dúró, ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of the source a nídìí ẹ̀. Àìmọye àwọn ọmọ Yorùbá kan gbàgbọ́ nínú yín. 99% ọmọ Yorùbá tọ́ Ọ̀wọ́adé ń pariwo pé òun jó lórí fún, gbogbo wọn náà gbàgbọ́ nínú yín sà. Kódà àwọn ọmọ Ọ̀yọ́ kan wà tó jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú yín tí wọ́n dá òtún yín pé Ifẹ̀ Ọọ̀ni òun ló lórí ọba. Bẹ́ẹ̀ ni sà, we can prove it. Tẹ́ bá pè wá jáde àsọ. Lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ tí Ọ̀wọ́adé wà, àwọn kan wà bẹ́ẹ̀ tán dẹ̀ jẹ́ èèyàn pàtàkì nílùú tó jẹ́ pé wọ́n sọ fún wa categorically tán bá gbé fóònù tán bá pé wọ́n ní Ifẹ̀ ló lórí, Ifẹ̀ ló lórí ọba gbogbo ìran Yorùbá. Àwọn ni wọ́n ń sorí kóríkiri tí wọ́n ṣe léè tó wù wọ́n torí owó tí wọ́n fẹ́ gbé fún yín, torí oil well tán promise yín, torí Rolls Royce. Ẹ tẹ́lẹ̀ máa fi gbà. Tẹ́ bá dẹ̀ fẹ́ ìsinmi fọ́mọ Yorùbá, ẹ̀yin gan ò ní nísinmi. Tán bá kó síbò pé gbogbo ọba ilẹ̀ kóòtù ẹ máa dìde o, ẹ wá o. Gbogbo ọba tó wà lọ́yọ̀ state ó yá ẹ dúró báyìí. Gbogbo ọba tó wà ní Ògùn state ẹ̀yin ẹ dúró báyìí. Gbogbo ọba tó wà ní Èkó state ẹ dúró báyìí. Gbogbo ọba tó wà lọ́ṣun state ẹ̀yin ẹ dúró báyìí. Gbogbo ọba tó wà ní Èkìtì state ẹ dúró báyìí. Gbogbo ọba tó wà lóńdó state ẹ dúró báyìí. Mi ò fi Kwara àti Kogi mọ́. Mò ń sọ nípa state mẹ́fà tó jẹ́ south west Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ẹni kí gbogbo àwọn ọba yẹn kan dìbò. Ní Èkó mo lè fi gbogbo ẹnu sọ fún yín wípé Ọ̀wọ́adé kò lè ní ọba kan lẹ́yìn tó lè support ẹ pé òun tẹ̀lé Ọ̀wọ́adé pé Ọ̀wọ́adé ló lórí ọba, kò lè ní ẹyọ kan lẹ́yìn. Ẹ kọjá sógun state ẹnìkan dìbò láti ààfin Aláké tó fi dé gbogbo ọba tó kù ní Ògùn state. Mo lè fi gbogbo ẹnu sọ́n tí gbogbo wa dẹ̀ mọ̀ ní pé ọba kan ṣoṣo báyìí, ọba ẹyọ kan báyìí kò lè sí lẹ́yìn Ọ̀wọ́adé. Ọ̀yọ́ state tó ń fúnra ẹ̀yìn tó ti ń pariwo yìí, ó lójú àwọn ibi táwọn ọba ti support ẹ níbẹ̀. Àwọn bóyá Ọ̀kẹ́rẹ́ àtàwọn ọba kéékèèké, àwọn ọba tí ò tiẹ̀ lórúkọ, àwọn ọba tí wọn ò mọ̀, àwọn ọba tí ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi gan tí mo bá dúró tí mò ń ṣe fàájì, ọba tí ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi. Àwọn ni wọ́n ń tẹ̀lé Aláàfin kiri torí táwọn ebi ló dẹ̀ pa wọ́n. Àwọn ọba tó jẹ́ pé ẹmu ni wọ́n ń dá, ìyàwó wọn ń ta wàrà ni. Irú àwọn ọba wọn yẹn àwọn náà ń tẹ̀lé Aláàfin fẹ́ parí Aláàfin ní bàbá tó bá ti lè rówó fún wọn tán fi rówó ṣe adé pálí tán rí lẹ̀kẹ́ rọ́bà kó sọ́rùn tán lọ gbẹ́gi fún wọn, àwọn gbẹ́gi léyìn tán bá wọn gbẹ́gi tán gbé dání ìrùkẹ̀rẹ̀ 200 naira tán mú dání wọ́n ti dọba. Àwọn ọba tó jẹ́ pé ṣúmẹ́kà ni wọ́n, bàtà ni wọ́n ń so tán dọba ọ̀sán gangan. Àwọn ni wọ́n ń tẹ̀lé lọ́yọ̀ọ́ 90% to 95% ọba lọ́yọ̀ọ́ state Ọọ̀ni Ifẹ̀ ni wọ́n tẹ̀lé. Lọ́ṣun kò tiẹ̀, there is no doubt nítọ̀ṣun olórí burúkú kan péré ni ò tẹ̀lé wọn lọ́ṣun. Òun dẹ̀ ni Rashidi àbí Akéwú Rashidi àbí kí ló lóun jẹ́ Olúwo. Òun nìkan ni ní gbogbo Ọ̀ṣun. Lẹ́yìn ẹ̀ kò sọ́ba kankan tí ó tẹ̀lé Ọọ̀ni Ifẹ̀ ní gbogbo Ọ̀ṣun state. Èkìtì gbogbo ọba Èkìtì pátá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Èwe Adó, Ajérò, Ìláwẹ̀, Èkìtì, Ìkẹrẹ́, ó gbogbo ọba pátá lẹ́kìtì state, they are all for Ọọ̀ni Ifẹ̀. Wá sóńdó state tẹ́mi fúnra mi ti wá. Gbogbo ọba tó wà lóńdó state pátá mi ò rí ọba kan tó lè dúró sẹ́yìn. Kódà ọba tó kéré tó jẹ́ the youngest ọba ní Ondo state is even in Yorùbá land, ọba tó kéré jù ọba Òkèlúsẹ̀yìn tó kéré jù 24/7 ẹ ti bá lọ́dọ̀ Ọọ̀ni. Torí pé kí ni ibi tá àlàáfíà bá wà kò sẹ́ni tí ò fẹ́ràn àlàáfíà. Ẹ̀yin wá fọ ìjà á dẹ̀ gbéjà yẹn kojú yín. It is high time tá a jẹ́ kẹ́ mọ̀ pé yes ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn á dẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀ afẹ́ foríjì yín tẹ́lẹ̀ ní ẹ̀yìn Ọ̀yọ́. Tẹ́ ẹ bá kọjá yẹn a máa kógun jà yín, á jẹ yín run fàtìlẹ́gbọ́n ni ojú ti lajú gbogbo wọn yẹn lọ. Á kógun jà yín gidi gan ni in big time. Tẹ́ ẹ bá sọ pé kí la ní tá a fẹ́ fi fogun jà yín òótọ́ ẹ lè sọ bẹ́ẹ̀. But in tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà. Ẹ̀yin kìíní gbọ́nàgbọ́nà wọ̀nyí. A ní kí píìsì kó wà nílẹ̀ kó o tó jíire. Ká lè mọ bí tá a lọ. Ẹ wá torí ń tẹ́ fẹ́ jẹ, torí ń tẹ́ tí ò ní ayọ̀lé, tí ò láyọ̀lé kankan lọ́wọ́. Ẹ wá ń dalẹ̀ Yorùbá ẹ̀ ń dàrú balabala. Fucking shit.
ẹ̀ ń dàrú, ẹ wá rò pé Ọlọ́run ò ní bí yín. Ẹ má bínú, ẹ jẹ́ kí sáré fele ìparí ẹ̀ kí n fi rán lọ. Ẹ rò pé Ọlọ́run ò ní bí yín. Ní tèmi, Kábíyèsí Ọ̀jájá Oòduà fúnra ẹ̀, ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of Oòduà land of the source, ẹ bá wa fi jẹ. Ẹ bá wa fi Máyégún of the source, ẹ bá wa fi jẹ. Ẹ jẹ́ kí Máyégún kó pé méjì, káwọn méjèèjì jọ máa contemplate lé lórí. Bí ọ̀kan lọ́mọ kìíní àtọ̀kan lọ́mọ kejì, báwọn méjèèjì ṣe máa contemplate. Ẹ̀yin náà fi bàbá àmọ̀ yín, àwọn tó mọ̀ nípa, tí wọ́n ní agbára, tí wọ́n tó lówó, wọ́n wà nílẹ̀ kóòtù òjíire tẹ́ lè lò, tí wọ́n ní owó, tí wọ́n tún ní nǹkan dání, owó wà lọ́wọ́ wọn, wọ́n lògùn, wọ́n ní agbára, wọ́n mọ̀nyà. Ẹ bá wa lò wọ́n, ẹ fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of the source. Ẹ jẹ́ kó pé méjì, kíkan jẹ́ tọ̀yọ́, kíkan jẹ́ tilẹ̀ kóòtù òjíire. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá Ifẹ̀ ni wọ́n tò sí. Gbogbo ọba ilẹ̀ Yorùbá Ifẹ̀ ni wọ́n tò sí. Gbogbo ọba Kogi state pátá tó jẹ́ ti Yorùbá, gbogbo Okunland, ẹ lè rí ọba ẹyọ kan tó tẹ̀lé Aláàfin, kò sí. At least níjọ́ tí mo lọ bẹ̀, mo rin palace, mo wọ̀ tó almost 16 palaces ni mo wọ̀. Ọlọ́run kò délẹ̀ fún ìyá Blessing Àgbájé, òun ló mú wa rìn 16 palace àfin láwù. What are we talking? Bámi Ọ̀nìrìṣà àrólé Oòduà tó jẹ́ pé Oòduà ní, ẹ fi àwọn oyè tí mo sọ ẹ fi jẹ fún wa. A ní Ààrẹ Ọ̀nà Kakanfò ti source tí gbogbo wa máa rí, tí ò ní ṣe tọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, èèyàn mi ni, bàbá mi ni látàkókò, ṣùgbọ́n tọ̀yọ́ ni, àwa náà gbà pé tọ̀yọ́ ni, kì í ṣe ti iná Yorùbá. Tó bá dẹ̀ sọ pé ti Yorùbá lòun àgbà fún, kó jẹ́ ti Yorùbá, ṣùgbọ́n kì í ṣe ti ilẹ̀ kóòtù òjíire. Báwa Ọ̀nìrìṣà, ẹ fa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ fi jẹ fún wa. Táìtù yẹn lè má jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ̀ ń pè é, ó lè jẹ́ òun kọ́ ni Ọ̀yọ́ Ifẹ̀ mọ̀ sí, ṣùgbọ́n ẹ mú orúkọ yẹn nítorí páwọn yìí wọ́n láwọn Ṣàngbàná lórí, ẹ jẹ́ káwa náà jẹ́ kó yé wọn pé Ṣàngbàná ju Ṣàngbàná lọ. Ẹ fún àwa, ẹ jẹ́ kó yé yẹn, ẹ jẹ́ kó orúkọ ẹ̀ kó máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of the source, we need it. Máyégún of the source, we need it. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Wá pẹ̀lẹ́ Àlùmọ̀rúfù kí n tó máa lọ, Àlùmọ̀pọ̀nú, ó tí ì rí nǹkan kan. Tó o bá lóò ṣe tán àti jẹ́ kí àlàáfíà jọba, ó ní nísinmi. Àbá epo, àbá ẹwọ, in tó bá gbà la máa fún. In tó bá gbà la máa fún o. Kí n tó wá máa lọ wá dé, in tó request fún lòun gbà. Ìjà ló bá wá, àdèmọ̀ gbéjà yẹn fún ẹ. Tá bá ti gbé ọmọlúwàbí síwájú, tá pọ́n yín lé, tẹ́ bá ní kò sẹ́pọ̀n lé ń bẹ̀ mọ́, á tún fún yín nídìí kejì.